5,000 naira 1,250 naira lọ́dún kan. Ìyá ọdún mẹ́rin ni o. Nígbà tí ẹ bá gba 5,000 ẹni tó bá ń ṣe fàájì tó rẹ ẹnikẹ́ni méjì táwọn sáníkì tó dẹ̀ jẹ pẹpẹ súùpù kì í tó bá di lọ́la àwọn ọmọ ọlọ́jú kiri bí òun lọ́sọ̀dọ̀ ọrọ̀ yẹn bẹ̀ yìí ẹjọ́ ọlọ́pàá tí ò yọ̀ ẹ lọ dọ́mi lákàrí ọ́. ìyá yìí tó àsìkò nìyí tá a gbọ́dọ̀ gbára wa sílẹ̀ lọ́wọ́ àwọn olóṣèlú tí ń jayé ta ló fẹ́ mú mi tí wọ́n sọ wá dẹrú wọn tí wọ́n rò pé báwọn bá ti fún wa ní 2,000 naira lásìkò ìdìbò pẹ̀lú kóńgò ìrẹsì méjì àti àpò aṣọ márùn-ún kíá láwọn gbàgbé ìyà tẹ̀yìn tí wọ́n bá ti wọlé tán a ó tún bẹ̀rẹ̀ yà wá ní pẹrẹ ṣùgbọ́n a ti gbọ́n a ò tàbò mọ́ ẹni tó ṣetán láti ṣe tiwa la fẹ́ kó sojú wa ọmọlúwàbí ni ó ní bẹ̀rù olúwa ó sì níwà ìrẹ̀lẹ̀ ìyẹn ọmọ wa ọmọọba Johnson Àbáyọ̀mí Òkìkíọlá Ọ̀dẹ́nìran ó ní ẹjẹ́ dìbò fún kó lọ sojú wa nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Àbújá House of Representatives fún Ileoluji Okeigbo àti Odigbo ìyẹn Ileoluji Okeigbo Odigbo Federal Constituency lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC ó nímọ̀ ó lajú ó mọ̀yàn ó ṣetán láti lo ìrírí tí ó ní lókè òkun fún ìdàgbàsókè àwùjọ wa Báyọ̀mí dé ìrọ̀rùn wọ̀lú olùkéde Adéretí Adéwùmí aláṣẹ àtọ́darí iléeṣẹ́ African Media Art and Black Heritage International.